pékélé ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dún ìgbàgbé. ó tó gẹ́ ẹjẹ́ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọ-láya. ó burú jáì pé ọkọ lu ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà tàbí kíyàwó fọmọ ó dó tàbí kòkó ọbẹ̀ mọ́kọ lórí. ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòdìyàn nínú ìdílé. Enough is enough on domestic violence lórúkọ ìwé náà. gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yìn tẹ́ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa béèrè fún kọ́pì tiyín ní The Booksellers Limited Ìbàdàn àtìlú Àbújá. tẹlifóònù wọn ni 08033229113 àti 08078496332. Amazon.com for free shipping àti Indigo Chapter Bookstore lórílẹ̀‐èdè Canada. fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org bó sì jẹ́ bookbookstore.com. Enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà á o. ẹ kú dédé wòyí gbogbo ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ bàbá alànà, bàbá tí Ọlọ́run ń lò, bàbá tó ṣe fi yangàn láwùjọ wípé ìran Yorùbá gbẹ́dọ̀ kúrò nínú ìgbèkùn. mo kí yín lórúkọ bàbá pé àjíǹde ara yóò máa jẹ́ fún gbogbo lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá. bẹ́ẹ̀ ni mo fi orúkọ kàkàkí Olódùmarè Aníyìkáyé di ààrẹ akọni Oòduà olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kí gbogbo ojúlówó ọmọ Yorùbá tó pòǹgbẹ fún táǹpẹ ní òmìnira fún ìran Yorùbá pé ó tó àkókò fún ìran Yorùbá láti dá dúró. àti ń kí láti jọ àti ń sà gbogbo wa ti jọ wá ń rí ń sì pé àkókò yìí ló yẹ kí gbogbo wa jọ ká pọwọ́pọ̀ ká tò sójú kan. Yes, mo kí yín lórúkọ bàbá yẹn. For those people are threatening me pé tí a bá dá a lẹ̀ tán Ìgbòho á sọ pé òun ò mọ̀ wá rí. I can tell you that Ìgbòho will never deny us if you stand firm. tó o dúró torí owó torí ipò. Ìgbòho will never deny us. That is why you see us that we never deny Igboho, because Igboho is our leader. Igboho is a true Yoruba son. Tó dúró tán pé ìran Yorùbá gbẹ́dọ̀ ní òmìnira. Kí lẹ̀ ń tẹ́tí wa fún? Ṣé gbogbo ohun tí a ti ń sọ látijọ́ yìí ṣé kò ti wá sí ìmúṣẹ ni? À ń sọ fún yín pé ẹni Ọlọ́run rán ni Ìgbòho. Gbogbo ohun tó sọ nígbà yẹn lọ́ntẹ́ ló ti ń sọ̀rọ̀ jù. Ṣé kò ti ń ṣẹ mọ́ wa lára nísinsìnyí? Ṣé ojú wa gbogbo wa ò ti jọ rí? Àwọn tó jáde síta tán ní regional government tá à ń sọ fún yín pé regional government is a scam. Regional government is a way for elderly people láti lè ní connection pẹ̀lú ìjọba tó bá wà lókè. Ṣé ojú gbogbo wa ti wá rí nsìn? The Hausa has reject regional government. The Igbo has reject regional government. The Yoruba reject regional government. All of us are saying that we need our independence. We need our freedom. Kí lẹ wá ń tẹ́tí wa fún? Yorùbá wípé ẹni tó ní ká yóò sùn òun kọ́ nìkan ló máa jẹ́. A ti rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí tẹ́lẹ̀. Àwọn bàbá wa ti rí Professor Banji Akíntóyè. Olóyè Chief Sunday Ìgbòho Òòṣà ti rí. Náà fi ní pé Yorùbá ó tó àkókò fún wa láti kúrò nínú ìgbèkùn. Àti rí àbẹ́ àti rí. Yes. Torí ní tó jẹ́ kí n wá ní kùtùkùtù òwúrọ̀ yìí mo sì ń gbọ́ fèrèfèrè ni they have already sent evidence to me sir, ṣùgbọ́n mi ò tí lórí ọ̀fẹ́ ni mo fi wá fi àkókò yìí nígbà tí mo ní orí ọ̀fẹ́ gẹ́gẹ́ bí alárìnyè of Yorùbá land, ṣùgbọ́n mo lórí ọ̀fẹ́ láàárọ̀ yìí kí sáré sọ̀rọ̀ yẹn pápápá. Ọ̀rọ̀ mi dá lórí ọba Ìṣẹ́yìn kábíyèsí ṣé Alásẹ́yìn ni of Ìṣẹ́yìn land àbí Olúṣẹ́yìn of Ìṣẹ́yìn land. I did not describe kábíyèsí o. Kábíyèsí mò ń gbọ́ nǹkan kan tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá bá mi béèrè lọ́wọ́ yín. Wọ́n ti mú ẹ̀rí wá, ẹ̀rí ti wà lọ́wọ́ mi pé àwọn Fúlàní ò tí ì fi àwọn
ọmọ ìyá wa ní Ìsẹ́yìn ilẹ̀ torútorú náà ṣe wọ́n ní jàǹbá torútorú náà da màálù jẹ oko wọn fídíò ẹ̀ wà lọ́wọ́ mi sà kábíyèsí ọba Ìsẹ́yìn ni mò ń wí o ni mò ń bá wí kábíyèsí wọn ní ẹ mọ̀ ń pa ẹ̀ pé bí Fúlàní ṣe ń fi oko jẹ àbó ṣe fi màálù jẹ oko àwọn ọmọ Ìsẹ́yìn pé ẹ mọ̀ ń pa ẹ̀ sà wọ́n láwọn Fúlàní tó mú kó wá tó sọ fún wọn wípé ẹ lọ pé kábíyèsí yín wá kábíyèsí yín ti gba màálù lọ́wọ́ àwọn kábíyèsí yín ti gbowó lọ́wọ́ àwọn kábíyèsí máa fẹ́ kẹ́ sọ̀rọ̀ síta tó bá jẹ́ pé òótọ́ ni lẹ ti gbowó lọ́wọ́ Fúlàní kán máa yọ àwọn ọmọ Ìsẹ́yìn lẹ́nu lẹ ti gba Fúlàní lẹ ti gba màálù lọ́wọ́ Fúlàní kán lè máa yọ àwọn ọmọ Ìsẹ́yìn lẹ́nu mo fẹ́ béèrè wípé ṣé màálù ló ṣe pàtàkì sí yín jù ni ju àwọn ọmọ Ìsẹ́yìn tẹ́ jọba lé lórí ẹ̀rí wà lọ́wọ́ mi sá o wọ́n ti sẹ́ndì àwọn fídíò yẹn sí mi gidi ẹni tó ní bíi 24 acres of land tó káwọn màálù mọ́kò tó fẹ́ máa nà wọ́n tó sọ pé tó bá dán wò pé ká lọ bí kábíyèsí wọn léèrè ṣé kábíyèsí wọn ò ti gbowó ṣé kò ti gba màálù ọba Ìsẹ́yìn ẹ má bínú yín morúkọ yín ni tó bá yẹ pé mo morúkọ yín ń bá dárúkọ yín torí orúkọ là ń pọba aládé kábíyèsí ọba Ìsẹ́yìn bóyá alásẹ́yìn ni o bóyá olùsẹ́yìn ni o mo ṣàmọ̀ pé ọba ń bẹ nísẹ́yìn tèmi náà máa rí wọn dáadáa nínú TikTok mo fi àkókò yìí pé Casmon ìwọ ló dúró gẹ́gẹ́ bí mídíà kábíyèsí tó ń gbé kábíyèsí síta the Yorùbá want to know the truth afẹ́mọ̀ bóyá lóòótọ́ lẹ́yìn àti kábíyèsí ti gba màálù lọ́wọ́ àwọn Fúlàní that give the Fulani to do whatever they like in Ìsẹ́yìn. Ìsẹ́yìn Ọ̀yọ́ state ló wà yes. Ìsẹ́yìn is one of the Òkè Ògùn tí àwọn Fúlàní tán ṣe ní jàǹbá. Ìsẹ́yìn the Òkè Ògùn alone can feed all over the world. Òkè Ògùn mo lè pè ní basket food for the Yoruba race. But the Fulani did not allow them to do whatever they like to do. Sir, kábíyèsí wọ́n lè ti gba màálù lọ́wọ́ wọn. Ẹ̀rí ń bẹ lọ́wọ́ mi, ẹ̀rí ń bẹ ń bíbẹ̀ sà. They send everything to me. But mo fẹ́ kí kábíyèsí ó jáde síta ọba Ìsẹ́yìn ní Ọ̀yọ́ state. Ìsẹ́yìn Ẹgbẹ́dímọkọ. Ó dàbí pé ìlú bàbá Pẹ́lá nìyẹn. Yes. Ọba Ìsẹ́yìn torí à ń kí à ń sà látijọ́ yìí. Ó dàbí pé owó ṣe pàtàkì lójú àwọn ọba kan ní ilẹ̀ Yorùbá ju ọmọ Yorùbá lọ. Ẹni yẹn tún sọ pé nígbà táwọn mú Fúlàní yẹn pé ó sọ fún wọn pé ó yá lọ́dọ̀ kábíyèsí tí kábíyèsí yóò bá ti gba màálù tí kábíyèsí yóò bá ti gbowó. Adẹ̀rẹ́ ni tó jẹ́ wípé Fúlàní yẹn ti ń fi 500,000 tó fẹ́ fi bribe ẹ̀. Bóyá ẹni yẹn dẹ̀ ti wá gbà á àti ìmọ̀ ṣùgbọ́n ẹ̀rí ń bẹ ń bí báyìí pé kábíyèsí ti gba màálù kábíyèsí ti gbowó lọ́wọ́ wọn. So that is why the Fulani have opportunity to do whatever they like in Ìsẹ́yìn, a Yoruba town, a Yoruba land. Kí la ṣe fáwọn ọba yìí náà? Ọjà wo làwọn baba ńlá wa rà lọ́wọ́ àwọn tó fi jọba lénìí? Ṣé ká tún sọ wípé kì í ṣe àwọn onílẹ̀ ló mú ọba Ìsẹ́yìn ni? Àbí Kùránì àbí Bíbélì náà ló tún pìkì òun náà síbẹ̀? Bí ọba Ìwó, kí ló dé tó jẹ́ pé ẹ̀yin àgbààgbà ẹ̀yin tá a yàn nípò olórí láti máa dáàbò bo ilẹ̀ Yorùbá gan ló ń kógun ja Yorùbá? Àwọn tó pera wọn ní òṣèlú tó jẹ́ pé ọ̀jẹ̀lú ni wọ́n wá ṣe títí wọn. Àwọn tó wà ní ipò agbára wá ṣe títí wọn.
ẹ̀yin ọba tó tún yẹ kẹ́ ẹ jẹ́ igi lẹ́yìn ọgbà Yorùbá ẹ̀yin náà ń ṣe titi yín. So I want you ọba Ìṣẹ́yìn to speak out. Ọmọ Yorùbá fẹ́ gbọ́. We want to know the truth. Bí a lóòótọ́ àbí lódodo ni. Bí information yẹn ṣe dọ́wọ́ mi, mo ti pe àwọn kan tó jẹ́ ọmọ Ìṣẹ́yìn that the best in Ìṣẹ́yìn pé àwọn ò mà lè pariwo ni. Táwọn bá pariwo ẹni rẹ̀ lọ nìyẹn. Ní ìlú tó bá wà. Ó tí mo fi dá onítọ̀ lónìí yẹn pé ní ìlú tó bá wà wọ́n ní kí n má lọ síbi tó bá yẹ. Pẹ̀lú gbogbo bí ọba ṣe ń kó gbé àṣà Yorùbá ga tá wọ aṣọ Yorùbá tá rìnrìn Yorùbá ṣé kábíyèsí náà lè wọ́n ní bàbá Èkìtì àbí mo níbẹ̀ ní sà wọ́n ní kí n má jẹ́ ká lọ síbi ẹ̀yẹ. Ẹnì kejì tí mo tún pè he connect me with one of those farmers tí àwọn Fúlàní ti ṣe lọ́ṣẹ́ tó jẹ́ pé ó kó àwọn ènìyàn lọ sóko kán lọ mú àwọn Fúlàní wọ́n sọ fún wa wípé ẹ lọ bi kábíyèsí yín léèrè kábíyèsí sí oṣooṣù lẹ́ ń gba màálù ni àbí ojoojúmọ́ àbí ọ̀sọ̀ọ̀sẹ̀ kábíyèsí abẹ́yìn náà wà lára àwọn ọba tó kó màálù sí ọ́ndà Fúlàní tí Fúlàní fi ní agbára lórí ọmọ onílùú. We want to know. Kábíyèsí ọba Ìṣẹ́yìn, we want to know. Àti ìsọdíjà bóyá irọ́ náà pamọ́ kábíyèsí bóyá òótọ́ ni tí kábíyèsí bá lórí ọ̀fẹ́ ẹ lè ṣe short videos àti kẹsọ́ síta torí àwọn fídíò tó wà lọ́wọ́ mi bíbẹ̀ kí tó máa gbé síta sà. We want to know. We want to know the truth. Ẹni yẹn ní over 25 acres of land. Ẹni máa ní 45 acres of land. Oní 70 wà nù wọn. Wọ́n show fídíò, wọ́n sẹ́ndì fídíò kan sí mi. Ẹni yẹn ó sápamọ́ sínú igbó ni. Ìgbà tó dẹ̀ da màálù tó dàdé bẹ̀ lé ní 500. Bí wọ́n ṣe ń jẹ oko ẹ̀. Oníṣẹ́ mò ń rí bẹ́yẹ. Ó lóun máa sẹ́ndì ẹ̀rí. Ó dẹ̀ sẹ́ndì ẹ̀rí. Ilẹ̀ tún mọ́gà ó tún lọ́bẹ̀ ó tún ní oko yẹrẹ o kí n lè mọ̀. Kábíyèsí we want to know. Wọ́n lẹ́ mọ̀ nípa bí Fúlàní ṣe ń fi màálù jẹ oko. Wọ́n ní ẹ mọ̀ bí Fúlàní ṣe overpower ọmọ Yorùbá ní ilẹ̀ Yorùbá. Kábíyèsí àfẹ́mọ̀. Ẹ má ti tètò lórí eléyìí. Mo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá sọ wípé Sunday Igboho tàbí bàbá Akíntóyè ló ràn níta irú sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ irọ́ ló ń pa. Everybody ló mọ tó tọ́ àti tó yẹ. Gbogbo wa la mọ̀ pé kì í ṣe ìkórìtà kì í ṣe ìgbé ayé tó yẹ kí Yorùbá máa gbé là ń gbé. Gbogbo wa la mọ̀ wípé àrà táwọn Fúlàní ń dá nílẹ̀ wa wọ́n bí ọmọ Yorùbá kan dá kó lọ dárú ẹ̀ ní ilẹ̀ Fúlàní. That is why the majority of us come out pé ilẹ̀ Yorùbá gbẹ́dọ̀ ní ìsinmi. We must have our own freedom. So kábíyèsí mo fi lè ṣe warming up kí tó máa gbé ẹ̀rí síta. A fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín kábíyèsí ọba Ìṣẹ́yìn. Ẹ má bínú mi ò mórúkọ yín ni. Mi ò mórúkọ tó bá jẹ́ pé mo mórúkọ yín. Kábíyèsí tó bá jẹ́ pé mo mórúkọ yín ni n bá dárúkọ yín torí orúkọ là ń pọba aládé. Mbá pè yín tiyì tẹ̀yẹ́tẹ̀yẹ́ ẹ má bínú kábíyèsí yín morúkọ yín ni tó bá jẹ́ pé mo morúkọ yín ni mbá ti máa pariwo pé kábíyèsí o ọba Ìṣẹ́yìn ọba nílùú Ìṣẹ́yìn nǹkan báyìí lójú wa rí ohun gbogbo tá a dẹ̀ ti ń ṣe iná kì í ṣe tìjà tó bá jẹ́ pé mo ṣe tìjà ni ìbá ti bẹ̀rẹ̀ sí ń yọ ẹ̀kẹ́ èébú ẹni yẹ fọ́tò yín ló sẹ́ndì sí mi sà. Mo mọ̀ pé ẹ dá fọ́tò yín mọ̀ dáadáa tẹ́ bá ríra yín ṣe rí fọ́tò yín náà sẹ́ndì sí mi fọ́tò yín onítọ̀ wáyé pé onítọ̀ sẹ́ndì ní ma ní aláyélúwà ọba kábíyèsí tó tó ọba ṣùgbọ́n fọ́tò yín náà sẹ́ndì sí mi àwọn ẹ̀rí lẹ̀ ń wò nísàlẹ̀ yẹn sà ẹ̀rí máa jẹ́ ìrìnṣó ṣe rí sà kẹ́ lè mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ ẹnu ṣe ń wò sà.
ṣé ń wo all this is video ṣé ń wo bàbá mi kì í ṣe tọ̀rọ̀ tẹnu ọmọ Yorùbá fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín sà wọ́n ní ẹ̀yin lẹ back àwọn Fúlàní tó ń jayé fàmílétètú ní ìlú Ìṣẹ́yìn wọ́n lé ẹ̀yin lẹ back àwọn Fúlàní ní ìlú Ìṣẹ́yìn tí ọwọ́ tí ìkàkà òfin wọ̀dí wọn mọ́ kábíyèsí wọ́n lé ẹ̀yin lẹ back àwọn Fúlàní nílùú Ìṣẹ́yìn tó ń jayé bó ṣe wù mí ni mo ṣe máa ṣe ẹ má gbàgbé àwọn bàbá wa ìgbàanì sọ wípé ìran ọmọ onílé àtẹ̀jẹ́jẹ́ ìran àjòjì àtẹ̀bàṣùbàṣù the Ìṣẹ́yìn belong to the Yorùbá not Fulani kábíyèsí the Ìṣẹ́yìn belong to the Yorùbás ẹ̀dẹ̀ máa mọ̀ pé ọmọ Ìṣẹ́yìn ló fi yín jọba kẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí olórí wọn kábíyèsí mo mọ̀ pé ẹni jẹ́ kí ìlú ó bàjẹ́ lórí yín torí àwọn tó kúrò ńbẹ̀ àwọn baba ńlá baba yín tó kúrò ńbẹ̀ ìlú ò bàjẹ́ lórí wọn kábíyèsí please we need to know ṣé lóòótọ́ ni allegation yìí àwa sì rí gẹ́gẹ́ bí allegation we need to know ẹ̀yin ọmọ Ìṣẹ́yìn kì í ṣe tìjà o torí mo ti rí àwọn kan nígbà tí mo kọ́ sórí social media pé ẹ̀yin ọmọ Ìṣẹ́yìn ẹjá pàdé ní ṣé ìjẹta ní àbí àná àyè ní òsì ọ̀pọ̀lọpọ̀ ti ń sọ̀rọ̀ àgbòròmọdì yẹ wá lọ́wọ́ ikú ni wọ́n ní wọn àjẹ́ ká lọ sórí àtàn lọ́jẹ̀ ṣé ó dìgbà tó bá ká wa mọ́ tọwọ́ wa ò bá tẹnu mọ́ àwọn kan ti ń dárúkọ Ògbómọ̀ṣọ́ ilẹ̀ wọn ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọn ní Ìṣẹ́yìn náà ilẹ̀ wọn ní wọn á bá dé Kìtì nígbà tó bá gba gbogbo ilẹ̀ wa tán ọmọ Yorùbá wa da ẹrú wọn so it's better we shout now kí gbogbo àgbáyé lè mọ̀ kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ let us know ṣé lóòótọ́ ni kábíyèsí wà lẹ́yìn àwọn Fúlàní tó ń jayé fàmílétètú God bless you à ń retí èsì. Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or BookBookstore.com. For more info, log on to www.widowsadvocate.org. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now.